olórí èmi ti sọ Tinubu èsè mẹsáyà wa tẹ́lẹ̀ èmi ti sọ dáadáa àwọn èèyàn kan tẹ̀lé ni Ọlọ́run padà wá mú wa ń sìn apadà fojú ara wa rí báwo ló ṣe fẹ́ gorí presidency lẹ́ẹ̀kan náà owó kówó epo ẹ ti tún sáré ṣe mítìnì ẹlẹ́fẹ́ yọ subsidy lórí iná lẹ́ẹ̀kan náà ẹ ti tún fọwọ́ kówó léwé àwọn ọmọ kí ló dé sí káwọn tálíkà sórí ibú ni. wàlá afárafásẹ̀ ìgbà tó ti lọ ọmọ tí lọ léwé ẹ wá mú owó iléèwé ẹ wá ní federal school olówó wo ní kó ọmọ sí federal school láàrin èmi àti ìsọlọ́hún kò sólówó kankan tí kó ọmọ sí federal school tó tálíkà náà lọ láti for 20,000 naira ẹ wá gbé lọ sí 100 something naira. ó tún wá dìpẹ́ ẹ máa gbọ́ o wọ́n tún wá ní pé kò sówó òwe kò sówó aṣọ ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìjọba èyí tèmi fi dá yín lójú ní pé bẹ́ẹ̀ bá tọ́ pé ẹ̀mọ̀ fara ni wá ó lè mọ́rẹ̀ yín o àmọ́ Ọlọ́run ó làálà sí gbogbo tẹ́yìn náà bá bí ẹ̀ sí ábílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń fìtínà wa ara wa ní àwọn èèyàn ẹ wá ń tepo fún wa 600 nílùú tá a ti lépo ẹ wá lè fẹ́ fún wa ní 80,000 palliative orí burúkú kan wọ́n sọ fún wa pé 8,000 yẹn máa ẹ ó sọ fún mi pé 8,000 yẹn ló ń bọ̀ wá ní ẹ̀yin tẹ́lẹ̀ nìkan ṣe nínú ayé wa Nàìjíríà nígbà tẹ́ ẹ wọlé ó dá ẹ wá rí géèmì sí palliative ló kàn mẹ́bí refinery bẹ̀ kí ló dé lọ́ba wa tó refinery ṣe kí ló dé ṣe léèwé ọ̀fẹ́ tí bá déhùn yín láti ilẹ̀ ńjọ́ táwọn yẹn fi ń tẹ̀lé yín òun náà ní pé ìwé ọ̀fẹ́ ń bẹ Ọlọ́run sì mú wa bùkọ́ láti sọ ó ní pé skáàmù ní gbogbo sọ́bsidì yẹn bọ̀ àgbà Ọlọ́run wa mú wa nísìn Ọlọ́run mú gbogbo wa Nàìjíríà yìí ẹni tí ó fìyà jẹ wá la máa ń dìbò fún rere kan òun náà òun bí adití òun lòun ò gbọ́n gbà gbogbo tá à ń sọ. wàlá tá a bá lẹ̀ Falata Azana ń bí ebi. A ní gbogbo ayé náà. A ní gbogbo ayé. Sáwọn èèyàn oníbàárà máa jalè. Àmọ́ àwọn tí wọ́n lè gbádùn ayé wọn nísìn, àwọn tí wọ́n lè gbádùn ayé wọn nísìn, àwọn tí wọ́n bá ní mímọ̀ ni. Ìmọ̀ ló kù tá yóò padà máa rà lára yẹn o. Ó kálukú ẹ máa gbọ́ nísìn, àbá yìí tàlátàlá lòun fi ń sùn. Èmi ò tiẹ̀ ládàá àmọ́ mo lóòka tó dá mi lójú. Ẹ náà ni òun náà ní orẹ pẹ̀lú fájíà. Ẹ dákun ẹ jọ ẹ já lọ wẹ́kọ̀ o. Ibi tí wọ́n ń ba ayé yìí ń bà ayé yìí ń le sí ni kò rọ̀ mọ́. Tẹ bá wo látàrí Jonathan nísìn àbí látàrí Yar'Adua ẹ máa wò ó pọ̀ wálẹ̀ báyìí nísìn kò rọ̀ ń le ní. Ẹni tí ayé ó gbádùn àbẹ́ni tí ó gbádùn ayé rẹ̀ lẹ́ni tó bá lẹ́kọ̀ọ́ o. Ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ ó máa waste.